gbogbo ẹ̀yin tí àìsàn quick ejaculation bá ń dà láàmú níṣẹ́ yìí wà fún. tẹ́ ẹ bá ti fẹ́ gun orí obìnrin ẹ sọ ọmọ àtàrí kan ẹ ti lè ṣeré ipá ṣeré ìfẹ́ ṣùgbọ́n tó bá di pé ó fẹ́ di eré ìbálòpọ̀ ẹ mú ẹyọ ọmọ àtàrí kan kẹ́ ẹ sọ sẹ́nu ẹ sọ sí kọ̀rọ̀ ẹ̀rẹ̀kẹ́ yín kẹ́ ẹ gbé sórí eyín èrìgì yín kẹ́ ẹ gbé yín lé mọ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣe dáadáa tí inú yóò dùn tí inú ẹni tẹ́ ẹ̀ ń súnmọ́ náà tẹ́ ẹ̀ jọ ń ṣe pọ̀ tí ó dùn láì sí wàhálà kankan láì sí ìdíwọ́ láì sábúrú kankan bẹ́ẹ̀ mi ò ní ká ẹ jẹ atare o ẹ sọ sẹ́nu ká ẹ gbé yín lé mọ́lẹ̀ ní o bí ìgbà téèyàn bá lo gbẹ̀tú ìkà ṣiṣẹ́ ẹ bá náà ti ṣetán ẹ pọ̀ kúrò kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọkùnrin ni mo fún o kò wúlò fóbìnrin o ọkùnrin ló wúlò fún ẹ bá mi ṣíà fídíò lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́ ẹ láìkẹ́ kẹ́ ẹ bá mi kọ́mẹ́ǹtì lórí ẹ̀ kẹ́ ẹ dẹ̀ lọ́fẹ̀ẹ́ kẹ́ ẹ fọ́lò mi lẹ́yìn náà ẹ pàdé mi lórí ẹni tí ò bá lè pè mí kó bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi nọ́mbà yìí náà ni ẹ máa lò á jẹ́ fún yín ọ̀rọ̀ wa dayọ̀.